ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Saki, èèmọ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Saki tí àwọn ará Saki wá ń ké gbàjarì pé kíjọba gbà wọ́n. Nínú fọ́nrán yìí ni wọ́n ti ṣàlàyé lórí iná tí ń jáde láti inú ilẹ̀ tó jẹ́ pé ó ti fẹ́ lé ní bí ọdún kan tàbí bí ọdún díẹ̀. Ẹ̀sìn ìṣẹ̀ṣe tiwa Ọlọ́run ló dá Ọlọ́run ló mọ̀dí àbájọ tó fi dá tó fi jẹ́sìn àkọ́kọ́. Ẹ̀sìn ìṣẹ̀ṣe tiwa. Ọmọdé ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìlú Saki. Ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Saki, èèmọ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Saki tí àwọn ará Saki wá ń ké gbàjarì pé kíjọba gbà wọ́n. Nínú fọ́nrán yìí ni wọ́n ti ṣàlàyé lórí iná tí ń jáde láti inú ilẹ̀ tó jẹ́ pé ó ti fẹ́ lé ní bí ọdún kan tàbí bí ọdún díẹ̀ sẹ́yìn tó jẹ́ pé ní gbogbo àgbègbè yìí iná a máa jáde láti inú ilẹ̀. Bí wọ́n bá mú pépà tí wọ́n bá fi sílẹ̀ nígbà tí ó bá pé bí ìṣẹ́jú mélòó kan yóò bẹ̀rẹ̀ sí ní máa rú títí tí ó fi jóná. Wọ́n ti gbé odidi igi sọ síbẹ̀ tó jẹ́ pé igi yẹn ti jóná. Béèyàn bá mú bàtà àjákù wọ́n á fi síbẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí á jóná. Fọ́nrán yìí ẹ bá ní fi síta ti ẹ̀jẹ̀ kí wọ́n rí níwọ̀nba díẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, iná ń rú jáde láti inú ilẹ̀ lágbègbè kan tí wọ́n ń pè ní Ọlárewájú nílùú Saki, ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sọ pé lọ́dún tó lọ ní ọ̀hún bẹ̀rẹ̀ sí ní jó kó tún tó wá padà dé lọ́dún tá a wà yìí. Ó ṣe pàtàkì kẹ́ bá wa pín fọ́nrán yìí ká kó lè tètè dé ọ̀dọ̀ àwọn aláṣẹ kí wọ́n lè wá ojútùú sí kó tó di pé yóò fa ìjàmbá tó pọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóòtú Saki Lọ́mọ́wà Rescue Mission tí wọ́n fún mi láǹfààní láti máa fi fọ́nrán yìí hàn ẹ̀yin èèyàn. Ẹ wá jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn ará àdúgbò ọ̀hún. Wọ́n ní a mọ̀ kọjá bíi tẹ́ bá wo ẹ jẹ́ ká wò nísìn ẹ rí i pé pépà nìyí tẹ́ bẹ́ẹ̀ kì í bọ̀ àárín yìí báyìí nísìn yóò jóná wá ni. tẹ́ bẹ́ẹ̀ kì í bọ̀ àárín yìí bó ṣe wà yìí yóò mú náà ni ṣé ti rí kó ti ń rú ẹ rí. So tẹ́ bá mú bàtà ń sìn tẹ́ bẹ́ẹ̀ kì í bọ̀ gbogbo ibi tá a wà yìí nísìn tó bẹ́ẹ̀ ká súnmọ́ gbogbo bẹ̀yẹn o ẹ rí ó ti ń dàbí iná tó ń jó ẹ rí. So ẹ wò ẹ rí i pé ti ń rú gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa ibi ti di páńpẹ́ ikú gan. àmọ́rú iná tí mo ń rú yàn yín lọ́dọọdún bẹ́ẹ̀ ni kódà ọmọ náà lè ti wà yín nínú àwẹ̀ ọdún tó lọ níbẹ̀ níbi tí ìyá rẹ̀ ń wẹ̀gbò tí wọ́n ń wẹ̀gbò fún. Kí ló ṣe? Ó tẹ̀sẹ̀ bọ́ ibi bíbá yìí náà. Àwọn ọmọ kéèké mọ́ ń ṣeré ń bì. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ilé kéwú bẹ́lẹ́gbẹ̀ẹ́ lè wáyà. Ṣé tó ń bá ti wá tẹ̀sẹ̀ bọ́ ẹsẹ̀ wọn ó. ẹsẹ̀ wọn ní ó jóná ni. Láyé bíi. Bẹ́ẹ̀ ni. Àwọn tó bá ti kọjá mẹ́ báyìí wọ́n ń kí ẹsẹ̀ bọ́ tó jẹ́ pé ẹlòmíín ṣe léṣe lọ ilé ni torí pé láti láṣìá ni nǹkan yẹn ti bẹ̀rẹ̀ bọ́ lọ́dún náà nísìnyí gẹ̀ ọ́tọ̀ ti bẹ̀rẹ̀ sí jó àwọn èèyàn lẹ́sẹ̀. Gbogbo ojú tó ń darapọ̀ mọ́ Saki Lọ́mọ́wà, the voice of the voiceless, ọmọ nílò ní fúlùtù ọmọ àlè ní ṣebí onílọ́jọ́ kẹrin ní oṣù kẹta 2025. A wà ní àdúgbò Ọlárewájú tí a bá ń lọ sí ọ̀nà Ìjálẹ̀ Ọ̀dà níbẹ̀ la wà ní òní. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀? Ìṣẹ̀lẹ̀ láabi kan ló ń ṣẹlẹ̀ ní ọdún tó lọ ni wọ́n pè wá wípé nǹkan kan ń bẹ ní ààyè tí ẹ ń wò yìí tó jẹ́ wípé bí iná ni eérú làwọn èèyàn kọ́ pè ṣùgbọ́n táwọn èèyàn bá ti kọjá mẹ́ báyìí ẹsẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní sè tó yẹ pé ilẹ̀ yẹn ń gbóná lójijì tó wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóná. Àwọn èèyàn wá wò pé kí ló ṣẹlẹ̀ wọ́n kàn rántí pé ní ààyè ibi tá a wà yìí èédú ni wọ́n ń ṣe ń bẹ̀ tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n ń ṣe èédú Ọlọ́run padà ní pé kẹ́ni tó ń ṣe èédú kúrò ń bẹ̀. Mo rò yí pé tó bá ti sun pápá ń bì èédú tí ó ti wà ńlẹ̀ tó ti rì mọ́lẹ̀ yẹn òun ló ń kọ́ sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níbí. Àwọn sì ní àwọn tó wà lórí gbọ́n náà ti ké sáwọn tí wọ́n ní ilẹ̀ àárín yìí pé wọn ò yà sí ó dẹ̀ ń ṣe páńpẹ́ ikú. Arákùnrin ọ̀jọ̀gbọ́n tí wọ́n wá jẹ́ olóye nípa ti sáyẹ́ǹsì tí wọ́n ń ṣàlàyé fún wa nípa ti èdè wa, èdè Yorùbá wa, mo gbé fún yín púpọ̀ iṣẹ́ akin, iṣẹ́ tó nítumọ̀ ilẹ̀ ń ṣe. Àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa ń bí. Àyàfi tá a bá ṣe ìbákúba la fi lè rí ìdíkudì. Nílùú Saki bíná bá ń ṣẹ́ nínú ilẹ̀ tí wọ́n bá wá invite àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ pé kí wọ́n wá wò pé kí ni ti ń ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn kankan bẹ tí wọ́n bi ẹ̀yin aráàlú Saki nínú tí wọ́n bi yín ni mo fẹ́ ṣe lálàyé torí ẹni láti rántí sọ ẹ gbìyànjú kẹ́ ẹ rántí sọ. Báwọn akọ́ṣẹ́mọṣẹ́ bá dé ni mo ṣe fẹ́ ṣe fídíò yìí kó tó di pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ ó dé pé kí ni ti ń fà á
tí náà fi ń rú jáde láti inú ilẹ̀ yìí. ẹran ti sọ fún wa níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé ọmọ Ògún ni yín, ọmọ Ògún ọ̀rọ̀ ikin agbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà, iṣẹ́ ìran yín ni. Ògún ọ̀rọ̀ ke kò sí iṣẹ́ tó gbajúgbajà tó pàtàkì bí kì í ṣe iṣẹ́ apẹ̀rin. ayé mọ̀mọ́ Saki pé ń bá a bá rápẹ̀rin tó bá dáa a jẹ́ pé láti ìlú Saki ló ti wá. iṣẹ́ ìran yín ni. ẹ̀yin Saki ẹran ti ṣàlàyé pé ọmọ Ògún ni yín o. ẹ wá lọ rè tú ìtàn jáde, báwo ni igbó yìí ṣe jẹ́? ṣé kì í ṣe igbó àìwọ̀ nígbà àjímìjì nígbà ìpilẹ̀ṣẹ̀? pẹ̀lú bí gbogbo wa ṣe mọ̀ pé iṣẹ́ kárọrin, iṣẹ́ rírọ, iníṣẹ́ Ògún nígbà tí ń bẹ láyé, bóyá ojúbà Ògún ńlójú ibẹ̀ yẹn tàbí kí ni tó ṣẹlẹ̀ níbẹ̀ tí ìrìn àjò bẹ́ẹ̀ fi ń wáyé. torí bó tilẹ̀ ká sun èédú tó táwa sọ pé bóyá iná èédú ẹni tó fà èédú èwo kò lè jẹ́ náà èédú. ẹsẹ̀ èèyàn bí ọ̀bá tí kojú òṣùwọ̀n Ọlọ́run sì mọ wòyàn ràn. ṣùgbọ́n bẹ́sẹ̀ èèyàn bá ti kojú òṣùwọ̀n, ará mi nínú rúmọlẹ̀ ẹ̀san dé tí ó kénu o. mi lẹ́sàn ké nílùú Saki, ṣùgbọ́n tí mò ń jẹ́ kó wá ni pé ẹsẹ̀ èèyàn bí ọ̀bá tí kojú òṣùwọ̀n Ọlọ́run máa wòyàn ràn ni. bàbá rí ìlú tó bá sọ pé igbó àìwọ̀ ni èèyàn gbọ́dọ̀ débẹ̀. ó ní ń tó ṣẹlẹ̀ kí wọ́n tó pe igbó yẹn ní igbó àìwọ̀. ẹlòmíín lè túmọ̀ rẹ̀ a ní igbó tí wọ́n ti máa ń pààyàn ní ìwọlọ́mọlú yín. ẹlòmíín lè túmọ̀ rẹ̀ ká ní igbó tí wọ́n máa ti ṣe ti ọ̀dà ní ìwọlọ́mọlú yín. ṣùgbọ́n béèrè pé kí ló dé tí ó fi máa jẹ́ igbó àìwọ̀? torí ó yẹ ká tarantí ń jẹ́ Ilu Saki kẹ́kọ̀ọ́. ìlú mi ọ̀tara wọn kẹ́kọ̀ọ́ o. bí náà bá ṣẹ́ nílùú Saki àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ nílùú mi. ṣùgbọ́n tí mò ń jẹ́ kó wá ni pé bí ẹsẹ̀ èèyàn ọba tí kojú òṣùwọ̀n Ọlọ́run máa wòyàn ràn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ilu Saki ẹlòmíì fẹ́ lè jáde tí ó sọ pé Kùránì ẹ fi tẹ̀lú Saki dó. bí a bá rí igi tá a la rí Allahu lára rẹ̀, tá a rí àpáta a rí Allahu lára rẹ̀, iná la rí tọ́sẹ̀ yìí kí la pè? ṣé Allahu Akbar iná la máa sọ? ará mi nínú mọ́lẹ̀ alárígi ọwọ́ akọ Allah bá a sì máa sọ kí ni ìwò tiẹ̀ wáyé mọ́? àrímọ́ àti rí ti pẹ́ o, torí kì í pẹ́ wáyé. ó tiẹ̀ wà kéré tán ẹ̀kan láàrin ọdún mẹ́ta wọ́n sọ pé Allahu ti fara hàn bì kan o, wọ́n lọ rèé ṣe kíní kan o, wọ́n lọ rèé ṣe gbá ọmọdé ọmọ lu àgbàlagbà ọmọ lọ. lára àpáta wọ́n là ń rí Allahu ń bẹ̀, gbogbo apáta la lọ síbẹ̀ láàmú ṣe Allahu Akbar Allahu Akbar Ọlọ́run tóbi púpọ̀ Ọlọ́run tó. alábímọ etí ọmọ kọ Allah, alárakùkọ àbẹ́yẹlé yọ kọ báyìí Allah Allah á ní ń pè. níbi tí náà ti wá sẹ́ni ìsìn kí láá pè ń bẹ́ o. àwa dákẹ́, àwa ń sọ pé kíjọba wa gbà wá, bóyá wọ́n mọ fẹ́ǹsì ibẹ̀ ká ni káwọn akọ́ṣẹ́mọṣẹ́ kí wọ́n wá wò pé kí ni ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nílùú Saki tàbí tí ń ṣẹlẹ̀ nílùú Saki bí kì í ṣe pé ẹ gbàgbé ìtàn, ẹ lọ tútàn jáde. ọmọ Saki ni yín, lójúba bóyá bíi tí Ògún ti máa rọrin nu tó yẹ kó ní tẹ́ ẹ̀ máa ṣe síbẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe. ìmọ̀ràn ni o, ẹ lè ké sọ́ba, ẹ lè ké sádélé ọba, ẹ lè ké sáwọn ìjòyè ọba, ẹ tútàn palẹ̀ pé bó láàrin ti jẹ́. tọ́rọ̀pọ̀lọpọ̀ lójú ọlọ́jọ̀gbọ́n lójú ara rẹ̀ yóò ṣe bóyá gbogbo nǹkan lòún mọ̀. ìṣẹ́ kì í déédéé ṣẹ́. ẹ̀yin ará Ìlú Saki ò ní bàjẹ́ bẹ́tò bá wa ń lọ bẹ́ẹ̀ tí wọ́n bá wá sọ pé igbó yìí igbó àìwọ̀ ni, yóò máa létùtù tí wọ́n máa ṣe tó fi jẹ́ pé n ti ń jẹ́ aburú tí wọ́n fi pe gbóyè ní gbó àìwọ̀ pé kọ́ mọ́ bá a ṣe wọ̀lú tàbí kọ́ mọ́ bá a ṣe wọbẹ̀ kaburú mọ́ bá a ṣe sí ọ, yóò máa létùtù tí wọ́n máa ṣe aburú yẹn ò fi ní wọ̀lú wa. sáà ń ṣe mọ́, sáà sọ pé ayé ti kú ò báwọn, ìyẹn ti dohun tàná. ẹ ṣe tìtù ìlú kára ó lè bá a ṣe dẹ̀lú ní tilé toko, tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin, tara alé tara àdálẹ̀ kára ó lè bá a ṣe dẹ̀ wọ́n. ẹ ṣe tutù ìlú lọ́jọ́ aláyé ti dáyé, Ṣàngó ọjà kó pẹ́ lẹ́gùn rí, ó tún la wà ní lórí ìmọ̀lé jẹ́wọ́ òun ṣe. kí ni ìmọ̀lé ṣe tí Ṣàngó fi bá wí? ajàmọ́ máa là a sì máa jà máa là, gbogbo ẹni tó bá kàn ní ọba wí ni. Ṣàngó a máa jà a sì máa là. Ṣàngó kò lọ́rọ̀ ajàmọ́ máa là. bẹ́ẹ̀ ni ọba so ohun ètùfù kò ní kí èsẹ́ kùlé. ẹgbọ́n ni tí mo kọ́ ohun pé lọ́jọ́ aláyé ti dáyé, Ṣàngó ọjà kó pẹ́ lẹ́gùn rí. àwọn bàbá wa ẹ mọ̀ kú ọgbọ́n, ẹ kú òye, ẹ kú ìmọ̀. lọ́jọ́ aláyé ti dáyé, Ṣàngó ọjà kó pẹ́ lẹ́gùn rí, ó sì là wà ní lórí ìmọ̀lé jẹ́wọ́ òun ṣe. mo sọ pé bí ẹ̀ṣẹ̀ èèyàn bá tí ì pójú òṣùwọ̀n Ọlọ́mọ wòyàn ràn ni. bàbá kan ìmáàmù ni nílùú kan, ọmọ eégún ni nílé bàbá ẹ̀ tá a ti bí. ó wá jẹ máàmù, béégún lé bàbá rẹ̀ bá jáde yọ gba wájú ta rẹ̀ kọjá. ó wá dọdún kan eégún lé bàbá rẹ̀ jáde, ó lóun gba Islam. mọ̀ ń sọ yìí kálẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan níbẹ̀ ni o. mi ò bá kan jẹ́ láti fi tún kan sí. bẹ̀t kí ọlọ́gbọ́n olóye kọ́ máa rí tiẹ̀ gbámú. nígbà tó wá dọdún náà bàbá yóò wá mú idà, yóò jáde láti inú ilé ẹ̀, yóò lè gún ọ̀gbọ́dọ̀ gba wájú ta àwọn. ṣẹ̀wárí yóò wá kúrò níwájú ta rẹ̀, yóò wá dúró ní títì tí gbogbo ayé ń gbà pé gún ọ̀gbọ́dọ̀ gbàbẹ̀.
béégún bá gbabẹ̀ òun ọbẹ̀ ọmọléégún ni o kábíyèsí olódùmarè yóò mú dà jáde pé béégún bá gba títì òun ọbẹ̀ tó bá ti wá kù bí ẹsẹ̀ bíi 6 kéégún ọdọdọ rẹ̀ eégún wá fòkòtò yọ yàálẹ̀ yọ bá tiẹ̀ lọ eégún padà yóò tún wọlé tẹ́gùn bá tún padà bọ̀ yóò tún mú dà jáde. bàbá yìí ṣe lọ́dún kìíní ọdún tó tẹ̀lé ó tún ṣe iyì nígbà tó wá dọdún kẹta eégún yìí jáde bàbá yìí tún jáde bí ìṣe rẹ̀ ó tún padà yọnú akọ ó tún lékún ọ̀ gbọ́dọ̀ gba wájú ta àwọn bí ọba tó gba wájú ta kò tún gbọ́dọ̀ kọjá títì níwájú ta àwọn eégún yìí tún fo kòtò ìyẹn gọ́tà ó tún lọ ó tún darí bọ̀ ó wá dé eégún yìí wá dúró níwájú ta ni wọ́n sọ pé lágbájá ó kọ́ ní ìfẹ́ dá lágbájá ó ní pẹ̀lẹ́ ọlọ́mọ akínníọ̀ ó ní pò tiẹ̀ ń jáde ọ̀ ń fadà ayọ̀lákọ̀ ó lèmi náà lọ́jọ́ ó ní ṣùgbọ́n mo fẹ́ kọ́ rántí kinní kan ó ní ìyàwó rẹ ti ń jẹ́ lágbájá báyìí ọ̀rọ̀ tó súnmọ́ ni mò ń sọ o ìyàwó rẹ ti ń jẹ́ lágbájá báyìí ó ní nígbà tí ń wá ọmọ tójú ọmọ ń pọn ó ní nídìí òun eégún ń ló ti tọrọ ọmọ ọlọ́run sì ṣe fún un ó ní wọ̀nyí náà lọ́wọ́ à ń sọ pé kóun mọ́ gba wájú ta rẹ̀ kọjá ó ní ṣùgbọ́n ọmọ tó tọ́ nídìí mi tọ́lọ́run ọba fún un kó o fi lè mọ̀ pé èmi lọ́lọ́run ọba fún ní kápá pé kó o ti ara mi bímọ ó ní sọ ọmọ pé ọmọ lẹ́nìí tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí ọmọ náà ti jẹ́ imam ọmọ tí eégún fún bàbá imam ti tó di imam ó ní tó fi mọ̀ pé èmi ni ọlọ́run fún ní kápá pé kí n fún ọ ní ọmọ òun pé mi ni ó ní lọ́la ó ní màá gbọ́mọ mi padà ara mi nínú mọ̀ oyè òye atọ́ báyìí àní eégún ní ó ní ọ̀la lòun ó gba ọmọ àwọn yẹn padà léyìí tí í ṣe imam tó jẹ́ ọmọ sí ìmáàmù àgbàlagbà tí ń fa ìdá ayọ̀lákọ̀ bàbá ìsọ́njọ́ náà ó ní la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ó légún yóò dá kan mọ̀ pé kùránì wà ìdá ọlọ́run wo fi béégún jà nínú fíìmù láti máa ń rí kólóògùn ò dúró kẹ́nìkan sọ pé òun gbé bíbélì dání mo tiẹ̀ ṣe kínní orin kan wòlíì kan tó sọ pé òun ké sí gbogbo oníṣẹ̀ṣe àgbáyé ó ní mo ké sí gbogbo oṣó ó ní mo ké sí gbogbo àjẹ́ mo ké sí gbogbo ògbóni mo ké sí gbogbo olóògùn ó ní ẹ kó gbogbo agbára yín tẹ́ ẹ ní ó ní ẹ wá pàdé mi ní orí òkè báyìí ó ní mo fún yín ní ọjọ́ 3 torí oògùn tẹ́ ẹ bá fẹ́ rẹ ó ní kẹ́ ẹ fi lè ráàyè rẹ oògùn náà bẹ́ẹ̀ bá ti wá rẹ oògùn yẹn ó ní ẹ wá pàdé mi níbẹ̀ gbogbo yín pátá ó ní èmi nìkan pẹ̀lú àwọn ènìyàn bíi 6 péré mo fẹ́ kájọ dán agbára wò you dey whine ilé ayé ìṣá ìbá jẹ́ pé agbára Jésù ọ̀ka oṣó láti parun láyé ṣé wọ́n bá kí agbára Jésù kó ká àjẹ́ láti parun láyé ṣé wọ́n bá kí agbára Jésù kó ká gbogbo ohun tí ń jẹ́ lẹ́bọ lóògùn ṣé wọ́n bá. mo sọ orin kan fún un bẹ́ẹ̀ tó bá ti ẹ̀dí bí ọ̀la àbọ̀túnla á post orin tá a gbọ́ torí mo pé eléyìí ń gbọ́ fún yìí lésì olóòké sí gbogbo ayé tí wọ́n kó oògùn àkóhun abáwọ̀ nìkan lórí àpáta àtẹ̀yàn bíi 6 sẹ́tàn náà lágbára bíi tiẹ̀ náà àbáwọn tí ó ràn ọ́ lọ́wọ́ tí ó gbókù rẹ̀ ńgbà tó bá kú kátẹ̀ wá sọ pé eégún olóòlù nìkan ó wá jáde ó wá pàdé ẹ̀ lórí àpáta òun pẹ̀lú àwọn èrò tí ó tẹ̀ lẹ́yìn só dúró ni bí ọlọ́run bá ń sàmì ẹ̀sẹ̀ mo ya bẹ́ẹ̀ ń bàrà ni bàbá imam ó ní kò sí ní tí ó ṣẹlẹ̀ ìyàwó bàbá imam wá jáde ó ní bàbá imam ó ní mo gbọ́ ní tẹ́gùn yìí sọ ó ní kíláàsì ọkọ ń sọ fún ìyàwó ẹ̀ pé mo rò pórí rẹ̀ padà kò sí nǹkan tí ń bẹ láyé yìí tágbára lè kúránì ò lè yanjú ìyàwó ní mo gbọ́ ó ní mo sì gbà ó ní ṣùgbọ́n ọ̀la léegun ìdákọ ó ní tó bá dọ̀la ẹdí á sọ pé ọmọ ìbá kú ńkọ́ ṣé ẹ mọ̀ pé inú ọmọ tó ń bí èyí nìkan lòun wò lójú bàbá ìmáàmù ọmọ ìyárí ó ní kò sí tí ó ṣẹlẹ̀ ìyàwó lòun gbọ́sẹ̀ ìwọ ládé orí ìwọ lọ́kọ ṣùgbọ́n tí mò ń sọ ni pé tí mo fẹ́ kẹ́ fèsì sí ni pé ká sọpọ́ bá di ọ̀la tílé ọmọ yìí tí lágbájá tí sọmọ tòun bá kú ńkọ́ sẹ́ẹ̀mọ̀ pọ́mọ tòun ló kú ọmọ tìyálé òkú ṣebí kí lẹ fẹ́ sọ sí yẹn nígbà tọ́rọ̀ pọ̀ tí bàbá ìmáàmù ò lè sọ̀rọ̀ lọ́jọ́ náà ni wọ́n bọ eégún yẹn wọ́n bọ eégún pé kéégún ọmọ bínú mo fífá búra tí n bá ní mo fífá búra ọ̀rọ̀ Ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀ mò ń tọ́ka sí Olódùmarè pé mo fi Olódùmarè búra kì í ṣètàn ohun tá a rí ni tá a gbọ́njú bá ohun tó ṣẹlẹ̀ lójú wa ni. ẹ̀yin ará Ìlú Saki ohun tó bá yẹ ká ṣe ẹ má jẹ́ àwòpẹ́sìn ti gbà á kí Ìlú Saki láàyè yẹn kọ́ mọ̀ bá a ṣe dòǹkọ́ ìlú Ògùn ni o gẹ́gẹ́ bí orin tí mo kọ lẹ́ẹ̀kan. ẹ̀gbọ́n tí fásitì lójú òfin náà gbé ó ní odò kó tó lódò àkọlé ajaralajara ṣiṣẹ́ ọ̀run nágúnnàgúnnàgún lọ́run àlèmókùn adífá fún àrólé eléyìí tó rólé tán tó wá gbàgbé ẹni tó rólé rẹ̀ sájà adífá fún àrólé eléyìí tó rólé tán tó wá gbàgbé ẹni tó rólé rẹ̀ sájà odò kó tó lódò àkọlé ajaralajara ṣiṣẹ́ ọ̀run nágúnnàgúnnàgún lọ́run àlèmókùn adéfàrólé tórólé tán tó gbàgbé ẹni tórólé rẹ̀ sájà owó òkú ń bẹ ńlẹ̀ ẹ̀ ń pín ilẹ̀ tó kù fi sílẹ̀ ń bẹ ńlẹ̀ gbogbo yín pátá lẹ̀ ń pínlẹ̀ pélé bàbá yín ni aya tó kù fi sílẹ̀ ẹ̀ ń ha pé lágbájá ní òmù lágbájá
ifá òkú wa ń bẹ lájà tó ti rí pẹtẹpẹtẹ. Ẹ̀yin ará ìlú Saki, ẹ mọ̀ lọ́kàn pé gbogbo ohun tí ń jẹ́ ilẹ̀ Saki pátá ilẹ̀ Ògún ni. Ẹ sojú sí Ògún. Iṣẹ́ yẹn ni gbajúgbajà táyé mọ̀ yín mọ̀. Bí Saki bá ṣe ìkòkò apẹ̀rẹ̀, ó yàtọ̀ sí tìlú mi torí pé iṣẹ́ àjẹbí wọn ni. Ẹ ṣètùtù sílùú. Ọmọ tó bá jọmọ dáadáa kò ní bẹ bàbá rẹ̀ tì. Mo ní kí n yá wa lọ́gbọ́n òye ìrìn àjò yìí ká lè bá a sì rí múnú ẹni. Kílù mi ò lè bá a sì tún tinú ẹ̀kọ́ gbọ́n. Àtúwábà ire.